ṣe tó ọmọ ló borí lágbára Elédùà mi ò ní yàgàn. Ìwọ náà tó dẹ̀ ń wò mí nílé ò ní yàgàn. Ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin náà ò ní yàgàn torí pé a ní àgọ́ ọkùnrin láṣẹ Èdùmàrè a ní yàgàn gbogbo ohun rere tó yẹ wá. Akíyín lẹ́tọ̀ ètò lákíyín akíyín tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Àyìnkẹ́ Kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújọ́rẹ̀. A sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ small but mighty coded but loaded. Ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún lórí Orísun. Orisun original #1. Ẹ̀yin náà tí wàá mọ gbogbo bí mo ṣe máa ń ṣe fún yín gbogbo gbà lórí ètò akíyín. Ṣé wá rí lẹ́nìí? Ó dáa gbogbo àwọn tí wọ́n fi pé kí n máa kí àwọn ẹbí ara wọn ránṣẹ́ tó ń kí wa lórí ètò akíyín gbogbo apátápátá máa mẹ́nu bà díẹ̀ kò ní pọ̀ torí pé àlejò wà nílé fún wa. Ẹ fẹ́ máa àlejò tí mo ní ìdí tẹ̀ ṣe ní gbé kúrò lórí Orísun yẹn torí pé tẹ́ bá ti gbé kúrò ẹ ti miss out ẹ tí ẹ gbọ́dọ̀ gbé kúrò ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ gbé kúrò torí tí ẹ bá wo Orísun tí ẹ bá wo amóhùnmáwòrán Orísun ìròyìn dìkan ìròyìn ṣe kí ni ìròyìn dìkan àlejò wà lé bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé pé mo sọ fún yín pé alálejò ń lé ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò ókè tí bá máa padà dé máa kí gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kí máa kí ẹ̀yin tẹ́ kí wa gbogbo orúkọ yín pátápátá ẹ̀ lè wé tàbí ó tẹ̀lé ọkọ̀ tó ń disturb mi àǹtí Àyìnkẹ́ ṣẹ́ ni dárúkọ mi ni má wọrí máa dárúkọ lẹ́ni àǹtí Àyìnkẹ́ ṣẹ́ ni kí mi ni má wọrí máa kí ẹ lẹ́ni àǹtí Àyìnkẹ́ ṣẹ́ ni play orin tí mo sẹ́ǹsì ẹ má wọrí a máa play ẹ̀ ní ṣókíṣókí bí bá dẹ̀ lè play gbogbo orin tẹ́ fi ránṣẹ́ sí mi lẹ́nu tẹ́ bá tún máa bá mi pàdé lórí ètò akíyín nígbà mi máa play ẹ̀ torí pé àlejò wà nílé iṣẹ́ pọ̀ tá a máa ṣe. Ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú akíyín o. Ètò akíyín ó sì tẹ̀síwájú lórí Orísun pẹ̀lú àyànfẹ́ yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ Ìkújọ́rẹ̀ ikú ṣe kiri Ìkújọ́rẹ̀ lágbára Ọlọ́run gbogbo wa àní kú ní kékeré. Ẹ wọlé ní request pọ̀ àwọn tó kí wa ó pọ̀ ẹ orí mi wú inú mi ń dùn mo ṣáà ń dúpẹ́ mo tún tún kí yín lórí ètò akíyín wípé a dúpẹ́ fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí wa mo dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní sórísun mo dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní ṣètò akíyín mo tún wá dúpẹ́ personally specially lórí ìfẹ́ tẹ́ ẹ ní fún èmi Àyìnkẹ́ ta ni mí tó bá sẹ́yìn nígbà tí bá ṣètò tẹ́ ẹ bá wò ta ló fẹ́ bá mi wò mo dúpẹ́ Ọlọ́run á túbọ̀ bàbá mi nífẹ̀ẹ́ gbogbo yín pátápátá ẹ wo request pọ̀ orin pọ̀ àmọ́ wọn báyìí tí ń bá lè mú ni mo máa mú torí pé ẹ má gbàgbé pé mo sọ fún yín pé a ní àlejò tí mi ò bá dárúkọ ẹ má bínú sí mi màá tún dá màá sì dá lórí ètò akíyín tẹ́ ẹ bá tún ti bá mi pàdé má bínú má tiẹ̀ wọrí pé Àyìnkẹ́ ò dárúkọ mi mo dẹ̀ send messages sí mo dẹ̀ ní kó bá mi kíra gbogbo ẹ̀ pátápátá ni mo ti ní lọ́wọ́ tí mo máa kí yín lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ wọn báyìí tí bá lè mú lẹ́nìí ẹ bá mi gbà bẹ́ẹ̀ ká lè fi àyè gba àlejò wa tá a ní fún yín kí n máa mú lọ láti ọ̀dọ̀ Rockybat sọ pé kí n bá òun kí Saoty Arẹwà wípé mo nífẹ̀ẹ́ yín o ìwọ náà tó bá nífẹ̀ẹ́ àwọn olórin ẹ̀ fi ránṣẹ́ ìdí táwọn tó nífẹ̀ẹ́ sí ṣe máa mọ̀ pé ẹni yìí nífẹ̀ẹ́ mi wọ́n appreciate mi nìyẹn Rockybat mo ti ń bẹ kí Saoty Arẹwà Rockybat sọ pé kí n kí yín wípé ẹ kú iṣẹ́ takuntakun àwọn máa ń nífẹ̀ẹ́ orin yín àwọn dẹ̀ máa ń gbádùn orin pé Ọlọ́run ọba á túbọ̀ máa fún yín ṣe. Rebecca Ogundare ó ní àǹtí Àyìnkẹ́ I really love you wọ́n láwọn nífẹ̀ẹ́ mi ojú sí mi èmi náà nífẹ̀ẹ́ yín wípé àwọn nífẹ̀ẹ́ ètò akíyín lọ́pọ̀lọpọ̀ pé Ọlọ́run ọba túbọ̀ máa fún wa ṣe lórí Orísun á dẹ̀ túbọ̀ máa fún wa ṣe lórí ètò akíyín á dẹ̀ tún máa jẹ́ lè máa sọ̀rọ̀ sí lágbára Ọlọ́run màmá rọ̀rọ̀ sọ náà ni ẹ dákun lágbára Ọlọ́run màmá rọ̀rọ̀ sọ ohun mi ò ní lọ ọ̀rọ̀ mi kò dẹ̀ ní tán láṣẹ Èdùmàrè Ogundare mo dúpẹ́ Ogundare Rebecca thank you so much àwa náà a nífẹ̀ẹ́ yín láti iléeṣẹ́ wa lórísun a dúpẹ́ pé ẹ̀ ń wo ètò akíyín Olúwọlé Oyèlékè ní wípé àwọn lọ kí òbí àwọn lákùrẹ́ first time tí àwọn máa wo Orísun lórí StarTimes òun náà lélẹ̀ pé first time yẹn kẹ̀dẹ̀rẹ́ ètò akíyín òun ló jáde gàdàgbàgàdàgbà sí ojú àwọn wípé
àwọn nífẹ̀ẹ́ ètò Àkíìyín, àwọn dẹ̀ nífẹ̀ẹ́ Àyìnkẹ́, àwọn nífẹ̀ẹ́ Orísun. Mr. Olúwọlé, àwa náà nífẹ̀ẹ́ yín. Ẹ ṣé àdúpẹ́. Màmá tẹ́dẹ̀ lọ kí náà lákùrẹ́, àtúbà yín kíyà náà lágbára Ọlọ́run. Ara yín tẹ́ gbé lọ sákùrẹ́, ẹ máa gbé padà lọ síbi tẹ́ ti wá lọ kíyà lákùrẹ́ láṣẹ Èdùmàrè. We love you and we thank you so very much. Ẹ ṣé tẹ́ ń wá Àkíìyín, èmi náà kí yín o. Olúwafíkáyọ̀mí ó ní I love you especially how you do on Àkíìyín. Wọ́n láwọn nífẹ̀ẹ́ mi especially bí mo ṣe máa ń ṣe lórí ètò Àkíìyín. Wọ́n ní táwọn bá dàgbà àwọn fẹ́ jọ mí, àwọn fẹ́ ṣeré mi. Ṣé mo ti dàgbà tó? Olúwafíkáyọ̀mí, èmi náà nífẹ̀ẹ́ yín, mo nífẹ̀ẹ́ yín. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ kú àdúrótì, ẹ kú ìfẹ́ wa. Tẹ́ ẹ bá wá dàgbà yẹn lágbára Ọlọ́run, ṣe gbogbo dreams yín yẹn Ọlọ́run á mú ṣẹ. Dreams tèmi náà Ọlọ́run náà mú ṣẹ, torí èmi náà ṣe ìrìnà. Àwọn náà ṣe look up to àwọn kan ní káàánú tẹ̀lé irú gíwá iléeṣẹ́ wa ń ti èmi náà tẹ̀ jọ ọ̀gá mi kì í ṣe fọ́gá mi ṣe. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tá à ń fẹ́ ni Ọlọ́run máa ṣe fún wa. Olúwafíkáyọ̀mí, ẹ ṣé àdúpẹ́ àdúpẹ́. Ọlárẹ̀wájú Ṣẹ́gun sọ wípé àǹtí Àkíìyín lórí Orísun òkè àwọn kí èmi o, èmi náà wá kí yín padà lórí ètò Àkíìyín. Wọ́n ní pé kí n bá wọn play Bùgá by Kiss Daniel. Wọ́n ti mú Bùgá lọ, wọ́n ti mú àti play Bùgá. Àmọ́ torí Ọlárẹ̀wájú Ṣẹ́gun màá tún play Bùgá fún nítorí pé orin tí wọ́n fẹ́ tọ́dẹ̀ fẹ́ kí n play lórí ètò Àkíìyín ni ẹ̀. Ẹ jẹ́ ká lọ jó sí Bùgá láti ọwọ́ Kiss Daniel. Tá a bá máa padà dé ètò tẹ̀síwájú fẹ́ máa Bùgá yín pẹ̀lú àlejò mi ṣóyá lẹ́jẹ́ ká máa lọ mo padà bọ̀. Ètò Àkíìyín yín àti Àkíìyín wa ó sì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, mo ní pé mo ní àlejò ní ilé. Àlejò mi ti wà lé, wọ́n ti jókòó, wọ́n ẹni láti máa àlejò mẹ́ni tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ni wọ́n. Tá a bá sọ̀rọ̀ àwọn obìnrin, àwọn nítorí wọ́n pọ̀ wọ́n pọ̀ dànù, wọ́n pọ̀ OPG ó pọ̀ pa ó pọ̀ gan. Tá a bá sọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń lu gangan, ẹni tẹ́ ẹ kọ́kọ́ rò yẹn, ẹni tó kọ́kọ́ máa ń wá sí yín lọ́kàn yẹn pé ẹni yìí ni mo mọ̀ tó máa ń lu gangan, ìyẹn tún wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Tá bá tún wá sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé tó bá máa ṣe irun wọn irun wọn ó lè gùn láti orí wọn báyìí, á máa gùn dẹ́sẹ̀, irun yẹn á máa wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́ máa gbé gangan lọ́ máa lò. Ó ti ẹ̀yin náà ti wò pé ara l'Àyìnkẹ́ sọ́nà. Bẹ́ẹ̀ ni ara ní àlejò tá a gbà lénìí lórí ètò Àkíìyín. Inú mi dùn, ayọ̀ mi kún láti gba Àrà lálejò lórí ètò Àkíìyín. Àrà bàbàrà, Àrà bàbàrà, ìlú Àrà ṣàlàáfíà lè wà. Adúpẹ́. Ojú yín gún régé o. Òṣèwọ́ náà tójú tiẹ̀ náà gún régé. Ẹ ṣeun màmí. Àmọ́ mo ń retí irun tí mo máa ń rí yẹn, kí ló ṣẹlẹ̀ Àrà, kí ló dé? Ó lọ sinmi díẹ̀ ni káwọn ilé ètò gbaṣẹ́. Ẹ fẹ́ wò pé green nìkan tó ṣe fún wa lẹ́yìn. Àti pé àrà ò kí ń tán nílé alára, so ẹ gbọ́dọ̀ máa rí àrà yẹn ní gbogbo ìgbà. Àrà ní tòótọ́, irun yín náà tẹ́ ṣe, kí ló ń pe orúkọ style irun yìí? Àwọn tó wà ní tọ́tẹ̀ wọn gbà ìwú tún lára tún gbére Àrà ní, kí lórúkọ style irun yìí? Àrà náà ni. Mo tún like aṣọ yín, gbogbo lẹ̀kẹ́ yín ẹ ṣáà wá bẹ ṣe máa bọ́ gbogbo ẹ̀lẹ́ àti bàtà. Ẹ lè má rí bàtà yẹn mi mò ń rí bí, àmọ́ ẹ jẹ́ ká lọ sí nǹkan tá a wá ṣe nílé. Àrà, ẹ bá mi kí gbogbo ojú tó wọ́n wà lórí ètò Àkíìyín, kí gbogbo àwọn olólùfẹ́ lórí ètò Àkíìyín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ èmi Àrà, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín, mo fi tìfẹ́tìfẹ́ kí yín. Ẹ ṣé ẹ kú dédé wò yìí, ṣé dáadáa ni mo bá yín? Dáadáa ni wọ́n wà, èmi náà máa bí mo ti bá yín dáhùn, ẹ wò pé Àyìnkẹ́ gbèrè dáadáa. Àrà, ẹ jẹ́ kí a wá sọ nǹkan tí a wá ṣe nílé. Tá bá ń sọ Àrà, a mọ̀ pé Àrà jẹ́ èèyàn kan tó tóbi nínú iṣẹ́ tí wọ́n ń ṣe. Ta ló mú Àrà? Àmọ́ tá bá sọ pé ká wò ó, ǹjẹ́ níbi tẹ́ ẹ bá iṣẹ́ orin dé yìí, ṣé a ti rí àwọn tó jẹ́ pé wọ́n study yín bí akọ́bí kọ́ máa study yín ní yunifásitì pé mo fẹ́ study Àrà, ṣé wọ́n ti wà? Wọ́n ti wà dáadáa. Àwọn kan ní OAU, yunifásitì kan náà ní Èkìtì, then nílùú Amẹ́ríkà. Yes, wọ́n fi Àrà ṣe project wọn. So then ká má ti wà sọ tàwọn ọmọ obìnrin tó ṣẹ̀ tó wá ń gbélù ní ìsìn, wọ́n ti pọ̀ gan-an tí ẹni. So wọ́n ti wà University of
University of Ife ó wà ní America náà àwọn obìnrin náà wọ́n ti ń gbé ṣe wọ́n rí lára yín kò easy kó máa study èèyàn kò easy gba tẹ́tẹ́ kọ́kọ́ gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ bó ló ṣe rí lára yín. inú mi dùn orí mi wú ayọ̀ mi kún torí pé irú nǹkan bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún àṣà wa nǹkan wa ò gbọdọ̀ parun eléyìí tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti wá ń rí bí nǹkan dáadáa ní ìsìn táwọn ọ̀dọ́ náà ti rí nípa àpájù làwọn ọmọbìnrin wa táwọn náà ti rí pé ìyá àwọn ni ló kọ́kọ́ gbé ìlú yìí àwọn náà lè ṣe àwọn náà bẹ̀rẹ̀ sí gbé kódà àti ní ọmọ ọdún 2 mẹ́ta náà táwọn náà ń gbélú tó ń lò báyìí èso inú mi dùn gan àdúrà mi gbà ni. ok ká tó wá tún yí báyìí ṣé wọ́n ti ń score orin yín wọ́n ti ń score yín bíi orchestra ṣé ó ti wà. mo ti bẹ̀rẹ̀ sí ṣe yẹn níbi láti ọdún 2004, 5, 6 wọ́n ti ń ṣe yẹn ní Paris bẹ́ẹ̀ ni àti ń ṣe yẹn láti gbà yẹn. ó ti wà láti bí ọdún 6 sẹ́yìn. 2006 ni wọ́n ti. 4, 5, 6 láti bẹ̀rẹ̀ ń gbà yẹn. ní Paris. Yes. Wow, okay. Ara ẹ jẹ́ ká wá wò báyìí. Ibo ni ẹ ti bá iṣẹ́ orin dé? Alpha. Ibo lẹ ti bá iṣẹ́ orin dé? Lọ́lá Ọlọ́run lọ́lá Elédùà a ti bá iṣẹ́ orin dé oríṣiríṣi ìlú orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn dẹ̀ ti wá nífẹ̀ẹ́ sí débi ń pé tán bá gbọ́ ìlú wọ́n á ní àrà ló ń lù. Tán bá gbọ́ ohùn mi wọ́n ti dá mọ̀. Tán bá gbọ́ ìlú mi wọ́n ti dá mọ̀. Ibi tí iṣẹ́ orin dẹ̀ wá dé nísìn a dúpẹ́ fún social media tẹ́ pé àwọn ọmọ tí mi ò bá pàdé rí gan tán wà ní ìlú Amẹ́ríkà tán wà ní Europe gbogbo wọn á lò wọ́n á tag mi lórí Instagram pé kí n ṣàárẹ̀ àwọn inú mi dẹ̀ ń dùn gan pé torí pé àṣà wa ò gbọdọ̀ parun ó wù mí kó jù báyìí lọ a dẹ̀ ṣe máa gbé jù bẹ́ẹ̀ lọ ìdí nìyẹn èyí tí mo fi wá ṣe orin mi ọmọ Yorùbá yẹn nǹkan tí mò ń bá àwọn èèyàn sọ náà ni pé kí la fi ń jẹ́ ọmọ Yorùbá gangan kí ni a fi yàtọ̀ sí gbogbo ẹ̀yà tó kù torí pé àwa la lédè àwa la láṣà àwa la ní ẹ̀ṣọ́ àwa lọmọlúàbí mo wá ti gbogbo ẹ̀bọ́nú orin yẹn mo kọ́ mo wá sọ dorin kí gbogbo àwọn ọmọ Yorùbá kán lè máa gbọ́ kán máa rántí ọmọ ẹni tí àwọn ń ṣe níbikíbi tí wọ́n bá wà káàkiri orígun mẹ́rin àgbáyé. Ara ọmọ Yorùbá ń fẹ́ gbọ́ báyìí. ọmọ Yorùbá ni mí bá bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Yorùbá èdè abínibí mi ni èdè tó kún ó ń kọ́ni lọ́gbọ́n. Ìwúrí ńlá ló jẹ́ fún mi pé mo jọmọ Yorùbá kò sẹ́yà mìíràn bí Yorùbá o. Ìwúrí ńlá ló jẹ́ fún mi pé mo jọmọ Yorùbá kò sẹ́yà mìíràn bí Yorùbá o. Kí ni ìtẹ́sí sọ pé kò sẹ́yà mìíràn bí Yorùbá? Mo fẹ́ mọ̀ ẹ já wa lẹ̀ sínú mi dùn yẹn dùn mọ́ mi ó dùn mọ́ mi. Kò sí ẹ̀yà mìíràn a pé ọmọ Oòduà a pé ọmọlúàbí a pé gbogbo ọ̀nà la fi pé mo ti travel lọ sí different countries tí mo ti rí oríṣiríṣi tí mo ti wo ìṣesí tí mo ti wo gbogbo ẹ̀ òun ló wá fún mi ní ìwúrí àti inspiration tí mo fi kọ orin yẹn mo jókòó mo kọ tẹ́ bá wà láwùjọ àwọn èèyàn tọmọ Oòduà bá wọlé tọmọ Yorùbá bá wọlé ẹ máa dá mọ̀ tí ó bá ti kí n ṣe ọmọ àlè Yorùbá ẹ máa dá mọ̀ pé ọmọ Yorùbá lẹni tó wọlé ọmọ Yorùbá bẹ́ẹ̀ni tàbí ó wà nù ẹ̀jẹ̀ ó wà nù DNA ẹ̀ bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ayàtọ̀ bẹ́ẹ̀ni Ọlọ́run dá wa pé bẹ́ẹ̀ni ok ara ẹ jẹ́ ká tún wá bá ẹ ti sọ ẹ ti lọ mo mọ̀ pé kò sí ìlú tẹ̀ ti tẹ̀ now tá a bá ń sọ̀rọ̀ culture exchange irú ẹ̀yin tẹ́ ṣe wáyé sí a mọ̀ wípé ẹ máa ń gbárùkù ti àṣà àti ṣe wa kò síbi tẹ́ ẹ bá ti rí àrà ẹ̀yin gan ti máa mọ̀ pé ọmọ Oòduà ọmọ Yorùbá àtàtà ni ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí culture exchange ṣé a tẹ̀ ti rí bóyá orin yín ṣó ti dé orin yín ìlú yín ṣó ti dé level culture exchange. Ó ti dé o láti bí over 10 years ago gan yes ó ti dé irú àwọn ọmọbìnrin kan wà tó ń lùlù ní Maldives
Bẹẹni, CNN profile wọn recently, obìnrin ni gbogbo wọn, ìlú náà ń lù. Àwa communicate pẹ̀lú ara wa pé ó ní àwọn nǹkan tó yẹ ká jọ ṣe. Then láwọn ìlú mi, irú Professor Wole Soyinka, gbà tó wọ́n ṣe program kan ní France ní ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n pè mí sórí ètò yẹn, mo dẹ̀ lọ. Mo kọ́ àwọn òyìnbó yẹn ní àwọn ọmọléèwé yẹn, mo kọ́ wọn ní ìlú Amẹ́ríkà náà ní Miami. Mo ti ṣe àwọn program tó jẹ́ pé cultural exchange, mo ti ṣe lóríṣiríṣi. Ní India náà mo ti ṣe, ní China mo ti ṣe, ní Canada mo ti ṣe, ní Jamaica mo ti ṣe. So ó ti wà lóríṣiríṣi bẹ́ẹ̀. Òun ló fi jẹ́ pé ó yẹ ká mọ iyì nǹkan tá a gbé dání. Tẹ́ bá wo gbogbo àwọn ọmọ aláwọ̀ dúdú tí wọ́n kó lẹ́rú kúrò nílẹ̀ Áfíríkà, àwa Yorùbá ní ìtàn wa, ní ìṣe wa, ní ò parun. Tẹ́ pé nínú àwọn orin wa, tẹ́ bá dé Cuba, tẹ́ bá dé Brazil, tẹ́ bá dé Argentina, tẹ́ bá dé àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kódà níbi Bẹẹni Republic, níbi kẹ́tì máa mú lọ bẹ́ẹ̀, ẹ máa rí pé Yorùbá ó wà ní orin mi yẹn náà pé 105 million Yorùbás all over the world. Go and search it on Google. Mo kọ́ ní orin yẹn pé kán lọ máa bá Google argue. Òótọ́ dẹ̀ ni ó jù bẹ́ẹ̀ lọ gan, àti jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run, lọ́lá bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí. Bàbá wa ti tún wá fẹ́ lójú àgbà tó ti dórí ìtẹ́ bàbá wọn, wọ́n tún wá fẹ́ lójú. Ó wá jẹ́ kí àwọn èèyàn tí òun ṣọmọ Yorùbá gan kán tún nífẹ̀ẹ́ àti pé kán associate ara wọn mọ́ àwa ọmọ Yorùbá. Ó jẹ́ nǹkan ìwúrí ńlá fún wa. So ó ti wà lóríṣiríṣi. Ok, à ń sọ̀rọ̀ Onírìṣà. Bẹ́ẹ̀ni. Wọ́n fi yín jẹ aṣojú. Bẹ́ẹ̀ni. Aṣojú kí ni wọ́n fi yín jẹ? Aṣojú àṣà. Aṣojú àṣà. Àṣà. Ṣẹ́rí níbi ìdé ní ṣá, kẹ́ṣà tó máa lọ ṣá. Ọ̀rọ̀ èmi àti yín lọ́rọ̀. Ó ti ṣe gbogbo àwọn ìlú tẹ́ ń lọ, tẹ́ ń bọ̀, ẹ̀ tí ẹ̀ máa mú mi dání. Kò sí wàhálà. Ẹ fi mi sápò. Àwọn àṣà ká tó lọ fún ìsinmi ráńpẹ́. Gbogbo ìlú tẹ́ ń lọ tẹ́ ti sọ pé òkè ẹ̀ ń gbé gbogbo àṣà àti ṣe wá àti ìlú àtorin tẹ́dẹ̀ ń gbé fún wọn bẹ̀ tí wọ́n ń gbà. Ṣé gbígbà tọwọ́tọwọ́ ni àbí ẹ jẹ́ ká kọjọ ẹ ká ṣáà ṣe bá ṣàṣe sọ? Bára ṣe sọ. Mo ń jẹ́ àṣà náà. Àṣà ni, ìyá àṣà ni. Gbígbà tọwọ́ tẹsẹ̀ ni o. Tọwọ́ tẹsẹ̀. Bẹ́ẹ̀ ni. Tọ́dẹ̀ ń fi taratara sí tí wọ́n ń ṣe. Tọ́dẹ̀ ń fi taratara sí tí wọ́n ń ṣe, tó ń nífẹ̀ẹ́ sí gan-an ni. Àwọn ẹlòmíràn ní pé kí n fún àwọn lórúkọ, pé àwọn fẹ́ jẹ́ orúkọ Yorùbá. Bẹ́ẹ̀ ni, màá tún fún wọn lórúkọ. Àwọn orúkọ Yorùbá ò lẹ ti fún wọn? Mo ti fún wọn ní Àṣàkẹ́. Mi tí fún wọn Láyìnkẹ́. Ara Àṣàkẹ́ tẹ̀tẹ̀ kọ́kọ́ lọ dárúkọ yẹn lásán. Fún wọn Láyìnkẹ́ bí ti báwo? Mò ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ lọ. Ọmọwálé, Adébọ̀wálé, Ọlájùmọ̀kẹ́, Àdùnní, Àpèkẹ́, orúkọ yẹn pọ̀. Ara tẹ́ ẹ bá tún padà lọ, tí n bá tún máa rí yín, tẹ́ ẹ bá sọ pé ẹ ti fàyìnkẹ́ sí àwọn orúkọ tẹ́ ẹ ń fún àwọn ẹ̀mí àti àlejà, ṣùgbọ́n ó máa dùn mí díẹ̀. Ẹ bá mi fàyìnkẹ́ kú, ẹ bá mi fàyìnkẹ́. Gbogbo ayé tèmi nílé, ẹ̀yin náà rí pé ara wọn ṣì wà ní ilé agodo, ẹ̀rẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ lọ́lọ́kọ̀ òjọ̀kan. Àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì. Ẹ ti gbọ́ wípé wọ́n ní tá a bá jáde kò sí gbogbo ìlú tá a bá lọ, tẹ́ ẹ bá rí ọmọ Yorùbá àtàtà, tẹ́ ẹ bá rí ọmọ Oòduà, ẹ ti máa mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀, àfi tó bá jẹ́ ọmọ àlè. Ẹ mọ̀ dẹ̀ dídájú pé ìwọ tó wà lé ò kì í ṣe ọmọ àlè Yorùbá. Ẹ jọ àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì, ó ṣe kókó, ẹ má jẹ́ ká jẹ́ kó parun. Ẹ̀yin náà ti ń gbọ́ gbogbo nǹkan tí àrà ń sọ ní ilé láti ìgbà tí wọ́n ti jókòó sí ìgbà tá a ti ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ní ìsinmi ráńpẹ́ tá a bá máa padà dé. Ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú. Àrà wọ́n sì wà nílé agodo, à ń padà bọ̀. Ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, àrà
ní àlejò wa fún tòní. Ẹ ti miss díẹ̀ torí pé àgbogbo nǹkan tí wọ́n ti ń bá wa sọ látẹ̀kan àwọn nǹkan tá a lè máa fi gbé àṣà àti ìṣe wa lárugẹ ni àwọn ọ̀rọ̀ tó dẹ̀ mú ọpọlọ wa ni. Àmọ́ bóyá ká wá dúró dé ìgbà míì ṣàbẹ́yà tí bá tuntun akínyìn yìí tá bá tuntun show lórí Orísun lẹ máa fi mọ̀. Àmọ́ èyí tẹ́ darapọ̀ mọ́ wa yìí náà ẹ gbọ́ àwọn nǹkan tó kù tí wọ́n fẹ́ sọ fún wa. Ara ní àgbà lálejò lẹ́nu. Ara. Ara. Ó yá ẹ dára fún wa. Ẹ dára. No orin ọmọ Yorùbá yẹn. Ṣé mo gbà tẹ́ kọ́ fún mi ni ẹni sùúrù ara náà orin ọmọ Yorùbá yẹn gbà tẹ́ kọ́ fún mi lẹ́ẹ̀kan àlò gangan. Ẹ wá bá mi kọrin yẹn àjọ máa kọ́bọ̀ yín ni kẹgbẹ́ torí ẹ̀yin lẹ lórin kí a máa fi gangan sí. Máa kọ ẹ díẹ̀ èmi ò lè kọrin kí n lòlò lẹ́ẹ̀kan. Ó yá ẹ kọ mi. Ṣé kò possible ni? Mi ò lè ṣe. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Ó yá Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Okay. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Ọmọ ọkọ ni mí. Ọmọ ọkọ ni mí. Àwọn máa mú orin yìí dáadáa lẹ́nu bóyá ẹ tuntun mi kọ́. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. No ọbí ọmọ yẹn mi ti get ọmọ. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. Ọmọ ọkọ ni mí. Bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam proudly Yorùbá ọmọ ọkọ ni mí. 3/10 ló gbà. Ara torí Ọlọ́run ó yá mo fẹ́ gba 10/10 ní sùúrù. Ọmọ Yorùbá ni mí gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ confam. Wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́. 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 Mímí re. Ẹ ṣeun. Mímí rere dùn mí. Thank you. Wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́. Wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́. Confam. Proudly Yorùbá. Proudly Yorùbá. Proudly ọmọ Orísun. Ọmọ ọkọ ni mí. Ọmọ ọkọ ni mí. Okay, Ara. Ẹ jẹ́ ká tún wá wo báyìí. Ó ní sáà kan tí wọ́n kó gbogbo àwọn aláwọ̀ dúdú, àwọn Africans, kí wọ́n wá ṣe African version. We are the world, we are the children. Kí ló tí a rí irú àrà níbẹ̀? Mi ìmọ̀gbà tán ṣe o. Ìmọ̀gbà tán ṣe yẹn ní ayé ìgbà yẹn. Ẹ̀mọ̀gbà tó ṣe yẹn lọ́dún no mo mọ̀gbà tí wọ́n ṣe táwọn yẹn Michael Jackson ló ṣe yẹn pẹ̀lú àwọn Lana Richie. Ẹ mọ̀ pé wọ́n kó àwọn African náà jọ tó fi ṣe ti mi ìmọ̀gbà tó ṣe. Ọdún mélòó sẹ́yìn gbàwó náà ṣe. Ó ti pẹ́ díẹ̀. Bí àgbà tí mo bímọ bí ó ti lè jẹ́ bẹ́ẹ̀. Kò pé irú àrà kí lè tá a rí irú àrà mẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀ kọrin kẹ́ fún wa ní gbọ̀ngbọ̀n ẹ̀ ká ní fìlì àwọn gángan kí wọ́n gbọ́ Yorùbá ni mí. Bẹ́ẹ̀ ni. Báyìí Yorùbá. Ṣé orin yẹn nìkan ló wà nínú orin yẹn àbí ṣé single ni àbí? Single ni ṣùgbọ́n album gangan ti wá jáde digitally ó wà online. Ó ti ṣe díẹ̀ even ọmọ Yorùbá àkànṣe shoot video ẹ̀ ni. Ẹ ti shoot video ẹ̀? A ti shoot video ẹ̀. Báwo ni video ẹ̀ ṣe lọ? Ó wà pa gan àwọn èèyàn wa máa rí nílé mo ṣe àwọn máa play ẹ̀. Ó wà pa ṣe wo àkàrà yẹn dáadáa yẹn. Gbogbo ẹni mo ti wọ́ sọ́yán. Ara ẹ fún mi ní ìlù Orísun. Kún ìlú yẹn máa ro ní Orisun. Ó yá. Orisun ni bàbá. Orisun. Ara èmi mo fún yín iṣẹ́. Èmi mo gbà yín lálejò. Ó yá gbowó jáde. Èmi ni mo fún yín ní iṣẹ́ yìí. Orisun ni bàbá. Orisun ni bàbá. Orisun ni bàbá. Orisun ni bàbá. Orisun. Ni bàbá. Ìwọ làgbà. Orisun. Ìwọ làgbà. Ìwọ làgbà. Okay. Ó yá. Orisun ni bàbá, Orisun ni bàbá. Ìwọ làgbà, ìwọ làgbà,
ìwọ. Okay, Ara. Ẹ jẹ́ ká tún wá wò kí ni àwọn nǹkan tẹ́yin fún ara yín tí ẹ tún wá ń lérò láti tún ṣe síwájú sí nídìí iṣẹ́ ìlù àti orin yìí. Ṣé gan. Àwọn olóyìnbó ń pè ní like a drum tempo. Okay. Bẹ́ẹ̀ni, drum tempo yẹn ó máa ní drum gallery, ó máa ní drum school, ó máa ní drum library, ó máa ní drum workshops, ó máa ní drum factory, ó máa ní performance center. Nǹkan tí mò ń ṣe lọ́wọ́ nìyẹn. Àmọ́ kò ń ṣe ohun tó rọrùn láti ṣe nítorí pé ó wà capital intensive. So gbogbo àwọn èèyàn tó nífẹ̀ẹ́ mi lọ́tùn lósì ni mo ti lọ ń bá pé kán lè ràn mí lọ́wọ́ kó lè ṣe nítorí pé ohun tó yẹ pé pàtẹ́mì kan bá ti dàgbàdàgbà tí mo lọ síbi tágbà rè àwọn ìrandíran wọn á lè máa lọ síbẹ̀ lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn èèyàn lákàkiri àgbáyé tó bá wá sílẹ̀ Nàìjíríà yẹ́dá Èkó ló wà ní Ọ̀ṣun ní o University of Ife ti fún mi nílẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti fún mi nílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ VC wọn àtọ́nṣẹ́ lọ Professor Ogunmọ́dẹ́dẹ́ àwọn bẹ́ẹ̀ni wọ́n fún mi nílẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Professor Adisa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlá Consult torí àwọn ló facilitate kó lè wá sí ìmúṣẹ wọ́n ti fún mi nílẹ̀ létí Ifẹ̀ nìyẹn a ṣe máa ṣe ti Èkó. Èkó nǹkan pé ṣe bọ̀ tẹ́ bá kọ́kọ́ máa bẹ̀rẹ̀ Ifẹ̀ ní àbí. Eléyìí tí Ọlọ́run bá ti kọ́kọ́ ní ká bẹ̀rẹ̀ ni ká ṣe ní bẹ́ẹ̀ ni la máa ṣe ṣùgbọ́n ilẹ̀ yẹn ti wà OAU ti fún mi University of Ife. Ara tẹ́ bá wá lù tí ẹ bá kọrin kí lẹ rò pé ẹ tún lè ṣe. Tí n bá lùlù tí mi ò bá kọrin kí ni mo tún lè ṣe. Màá ní ilé tó ti ń tọ́jú àwọn ọmọ tí ò ní ìyá àbí bàbá. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ọmọdé tó pọ̀. Àjọ ní bàbá mọ́ ni àmì ìfẹ́gàn tí ẹ̀ wá ní ìyá ọmọ òrukàn ní mí. Ọ̀nà ìyá mi ò tí kú Ọlọ́run jẹ́ kí ìyá mi kú. Àmì àṣẹ wọn á dàgbà àṣẹ ìmàrè. Màá ní ilé tó ti ń tọ́jú àwọn aláìní òbí àwọn pè ní orphans. Bẹ́ẹ̀ni torí pé àwọn ọmọ bẹ́ẹ̀ àìmọye irú wọn tó ti di èèyàn pàtàkì láwùjọ àánú wọn máa ń ṣe mí torí pé ọmọ tó ní bàbá tó ní ìyá gan-an ó nídìí ìrànlọ́wọ́ tó pọ̀ Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí ká ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ máa ń wù mí pé ní gbogbo ìgbà nígbà tí mo ti gbọ́n o tí mo ti mọ̀ pé ilé ayé ó pé mẹ́wàá bẹ́ẹ̀ ni kò sígbà tó yẹ pé mi ò náwó sí irú àwọn ọmọ bẹ́ẹ̀ àbí àwọn obìnrin tó bá wà nínú ìṣòro bẹ́ẹ̀ ni mo máa ń ṣeré àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí agbára bá ṣe wà torí iṣẹ́ wọn pé iṣẹ́ wa yóò wà seasonal so nígbà míì agbára ò ní sí láti ṣe béèyàn ṣe fẹ́ nígbà míì gan mo máa ń go out of my way láti reach out sáwọn èèyàn pé mo fẹ́ ran ẹni báyìí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣé lè bá mi dá sí so nǹkan táwọn olóyìnbó ń pè ní philanthropist bẹ́ẹ̀ ni ó wù mí ṣùgbọ́n tó bá sọ pé bóyá nǹkan bí iṣẹ́ tó lè mú ajé wá tí mo tún lè ṣe yàtọ̀ sí pé mo ń kọrin mo ń lùlù owó màá ṣòwò bẹ́ẹ̀ ni nǹkan tó bá ti jọ mọ́ bí jíjẹ bẹ́ẹ̀ ni mo lákà ti dáná. Kí ló bó tẹ̀ ṣe ṣẹ́nu ni wọ́n mọ̀ pé ìwọ gangan ó dẹ̀ Àyìnkẹ́ Ara ẹ láìkí oúnjẹ ẹ kúkú sọ ìwọ fún ààrẹ ó dẹ̀ bó ṣe ṣojú. Ara ẹ dùn àwọn tọwọ́ láyé wá ṣe náà ní ẹ̀ka jẹun àbí bò wà já ní jẹun nígbà táwa jẹun bọ́ọ̀lá ti fẹ́ Àyìnkẹ́ ọkùnrin náà ládẹ̀ fi gbé síta. Àyìnkẹ́ pẹ̀lú ẹ̀kọ́ oúnjẹ bó ṣe ṣojú nìyẹn. Ara ṣe fẹ́ ṣí ni ṣe máa tún ṣí lóúnjẹ náà ṣé àwọn máa jẹun wọn ọ̀fẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sí pẹ́pẹ́ yẹn máa sọ̀rọ̀ máa kúkú ṣe mo láìkì ro bẹ́ẹ̀ ni mo láìkì ẹ̀ gan. ẹ láìkì ṣe bí àwọn nǹkan òkèlè àbí bí ìrẹsì. àwọn nǹkan òkèlè ni àwọn oúnjẹ tẹ́ pé àwọn restaurant tẹ́ pé èèyàn lè yà kéèyàn fẹ́ mu gàrí àti ẹja dídí tó pọ́n spice restaurant gàrí ẹja kọ̀kọ̀rẹ́ wọ́n ní shrimp wọ́n ṣe shrimp lọ́pẹ́. ẹ pé ìkọ́kọrẹ́ sí àbí kí lẹ wà nínú àwọn you see àdàlù ṣé ẹ ti rí nínú àwọn oúnjẹ tiwantiwa tún nìyẹn ẹ lọ pé ẹ fẹ́ ṣe àdàlù ìyẹn wàtàgbàdo nìyẹn o. ebripo
ní àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn local delicacies wa ó ṣì wà lọ́nà àṣà náà torí ara oúnjẹ náà ni ara àṣà ni bẹ́ẹ̀ ni ara tẹ́ bá ṣàti ṣe ṣáà máa gbàgbé láti máa kò sí wàhálà a máa send package sí kí lẹ wí. a máa send package sórí tí mo mí nǹkan yẹn pé màá send package oúnjẹ. ok mo rò pé ní kí ló ń package àti ara ṣe máa ṣí ṣọ́ọ̀bù oúnjẹ tí mi nílé máa jẹun ọ̀fẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo àwọn edé gbogbo àwọn everything ẹ̀ àbí ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe o ẹ ṣáà máa gbàgbé mi ẹ ṣáà fi mí jàǹbá sẹ́dọ̀ oúnjẹ yín èmi ni mo máa ṣe fún yín kí wọ́n máa jẹ gbogbo ẹ̀ ok ara lákòótán kẹ́ tó máa lọ báwo ni endorsement. kò tí ì sí endorsement. ẹ mọ̀ di tí mo ṣe béèrè tá bá ń sọ ara mọ́ àwọn irun lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ara máa ṣe irun láti orí báyìí ó máa gùn dẹ́sí owó ni o owó lẹ̀ ná. bẹ́ẹ̀ ni ó tọ́ ni. cause n bá fẹ́ ra arún sí máa wò pé ok ẹ bá ń ṣe sí kékeré tí bá ti calculate àwọn tẹ́lẹ̀ bàbá owó ni ara náà lẹ fi ṣe gbogbo kí ni ẹ̀ kó tẹ̀ tó lè wàá sọ pé ó kéré nǹkan kankan mú ẹ sí pé kí n máa rí yín lórí tí wọ́n tẹ̀ sí kankan táwọn ọrùn yẹn mi fẹ́ máa dárúkọ kí n máa rí yín lórí everywhere lórí ọ̀rọ̀ ọrùn kí ló ṣẹlẹ̀. well ká sọ pé àsìkò tí tó ni tásìkò bá tó wọ́n á pè mí sí àti wípé ẹ mọ̀ pé ńgbà míì wọ́n máa ń ti politics bọ àwọn nǹkan wọ̀nyí àti pé bóyá kò tí ì sẹ́yìn kan tó pe àwọn àkíyèsí àwọn tó yẹ kán mọ̀ bá dẹ̀ ṣe sọ lónìí nsìn àṣẹ ti gùn ó máa rí bẹ́ẹ̀ wá wá àti pé bí ọdún méjì kan sẹ́yìn àwọn kan wà ṣùgbọ́n mi ò like product wọn torí pé brand mi mo gbọ́dọ̀ ṣọ́ra mi gidi gan torí àṣà ni mo ń gbé lárugẹ ohun tó àwọn ọmọ àwọn ìrandíran wa máa bá ni wọn ò gbọ́dọ̀ bá mi nídìí ìdọ̀tí àbí nǹkan tó àbórúkọ ọmọ Yorùbá jẹ́ so táwọn irun tá à ń sọ yẹn nísìn over 20 years ago tí mo ti ń lo àwọn orin yẹn tó ń gùn tó máa gùn gan. ó ní so ẹ ṣe pé gé into 2 into 3 into 4. wọ́n wá àmì àbí tó bá ti wọ ẹṣẹ́ àrántí àwọn mi nígbàgbọ́ ẹ rántí mi ara ó kí ara kẹ́ tó máa lọ ó yẹ dára pẹ̀lú ara àti ṣó fẹ́ kọrin àbí ẹ má ní kí n kọrin ọ̀dà má wọ̀rí má pẹ̀lẹ́ má wọ̀rí. Orisun náà ló láṣà ẹ má bà wá. Mo ń wọ́rọ̀ ọ̀lù rẹ̀ ní ìtì rí. Àwa làgbà. Ẹdìyẹ funfun lára ara làgbà ẹ wo ara a máa dún fún yín kò ní bàjẹ́ fún yín láṣẹ kí làwọn nǹkan tẹ́ tó wá fẹ́ ká mọ̀ káwọn olólùfẹ́ yín torí èmi náà olólùfẹ́ yín ni káwọn olólùfẹ́ yín ká mọ̀ kẹ́ ẹ tó máa lọ tẹ́ ẹ tí mẹ́nuba. mo fẹ́ kẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ Yorùbá orin mi fídíò mi ó ti jáde mo fẹ́ kẹ́ lọ wò ó káwọn ọmọ yín wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ló wà ń tàn sí tí wọ́n wá ní ọmọdé ò lè wò kí n ṣe bíi tara mo fẹ́ káwọn ọmọ wa wò ọmọ ọwọ́ gan mo fẹ́ kó wò kó gbọ́ kí inú wọn dùn kórí wọn wú kó mọ ibi tí wọ́n ti wá tóyìnbó ń pè ní pé cultural heritage kí inú wọn máa dùn kó lè máa gbé lárugẹ ń pé I am proudly Yorùbá ọmọ ọkọ ni mí ẹ lọ wò wà lórí YouTube wà lórí Instagram page mi ẹ ṣé. Ẹ kú oríire. Thank you. I am proudly ọmọ Yorùbá ọmọ ọkọ ni mí and I am proudly ọmọ Orisun okay ẹ má lọ bẹ́ẹ̀ ni o. okay ara ẹ fún gbogbo àwọn tí wọ́n wò wá ẹ bá mi kí wọn orí ètò Àkíìyín làwọn ṣé tẹ̀lé ní tẹ́yìn náà fẹ́ kí ó yẹ kẹ́yìn náà kéèyàn ta lẹ fẹ́ kí lórí ètò Àkíìyín kẹ́tọ́ máa lọ. mo kí bàbá mi Ọ̀nìrìṣà kábíyèsí o Ọ̀jájá kejì bàbá mi abiyamọ tòótọ́ ni wọ́n o bàbá dáadáa ni wọ́n àwọn ló padà wá tó bá wa fẹ́ àṣà lójú tó bá wa gbé lárugẹ tí ó tún di pé gbogbo àgbáyé nìsín àwọn náà fẹ́ associate mọ́ àwọn ọmọ Yorùbá kábíyèsí bàbá wa ẹ ṣé o aláṣẹ kejì òrìṣà
ẹ ṣé bàbá Ọọ̀ni of Ifẹ̀ mo kí yín Bẹẹni. Ara ó yẹ fún wa ní gbogbo ibi tí àwọn olólùfẹ́ yín ti lè bá yín pàdé lórí social media. Okay, lórí Instagram @IamAraDrummer lẹ́ẹ̀kan sí lórí Instagram @IamAraDrummer lórí Facebook Aralola Ọlámúyìwá ẹ lè bá mi pàdé ńbẹ̀ ẹ lè bá mi pàdé lórí AraDrummer náà lórí Facebook mi ń fi bẹ́ẹ̀ ṣe àwọn tó kù bẹ́ẹ̀ni. Ara tí bá tẹ̀ fẹ́ kọ́lù sí tí mo lè wá kọ́lù lọ́wọ́ yín. kò sí time. ẹ ń sọ sí pé táwọn tó tiẹ̀ wó ìbáṣẹ̀ wá wò pé ọ̀dọ̀ Ara mo ti fẹ́ kọ́lù. Mo láwọn ọmọ tó máa kọ́ wọn. Ẹ̀yin gangan. Èmi gangan ó máa rọ̀ díẹ̀. Á rọ̀ díẹ̀. Èmi pọ̀ lẹ́sẹ̀ mi. Kò ṣe dúró. Ok, adúpẹ́ pé a pè yín wípé ẹ jẹ́ wa ẹ ṣeun kí bá wa kí ilé. Gbogbo ẹ̀yin tèmi lé ẹ̀yin náà ti rí fún tòní ẹ ti rálejò mi àti sọ̀rọ̀ tó dùn tó lárinrin lórí ètò Àkíìyín. Ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ fún yín pé gbogbo àwọn tẹ́ ẹ bá fẹ́ kí ẹ máa fi orúkọ wọn ránṣẹ́ tẹ́ bá ṣe fẹ́ jẹ́ kí n kí wọn ẹ fi sí orin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí jùlọ ọmọ Yorùbá ti jáde orin àrà tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí tí mo mọ̀ pé ẹ máa like ẹ fi ránṣẹ́ sí mi kí tún máa play ẹ̀ fún yín pé ó yá Àyìnkẹ́ àrà ni mo fẹ́ gbọ́ ọmọ Yorùbá tàtà nítorí èmi ò ṣe ọmọ àlè àfi tí wọn náà bá ṣe ọmọ àlè ni proudly ọmọ Yorùbá proudly ọmọ Orísun ká wá máa fi eré iṣẹ́ lọ gbogbo ẹ̀yin tèmi lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú náà ni a tún máa fi pàdé ní ọjọ́ mi ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo social media platform wa lórí Twitter @OrisunTV lórí IG @OrisunTV ẹ like page wa lórí Orisun TV náà ni èmi náà lórí Twitter @TosinKujore lórí IG @AyinkeDayọ̀Kujore ẹ like page mi náà ní orí Facebook AyinkeDayọ̀Kujore náà ni Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú wonderful Dayọ̀ Kújọrẹ̀ ẹ mú wá sọ wípé ó dàbọ̀. Can you spell your name in my Yoruba? I dare you speak my language. Yoruba dùn lédè, ó dùn láṣà, ó dùn lédè. Yoruba dùn lédè, ó dùn láṣà, ó dùn lédè. Yoruba, èdè abínibí mi ni, èdè tó kún, ó ń kọ́ni lọ́gbọ́n. 1.5 million Yorubas all over the world. Go argue with your Google, search it, confirm. Nílẹ̀ Yorùbá, òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe. Tọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wá. Kìnìún lọ bá ìran, sanyán lọ lórí aṣọ Yorùbá. Àwa lọ́ba gbogbo ẹ̀yà. Don't stop it. Ọmọ Yorùbá ni mí, bàbá wọ́n kọ́ mi mo kẹ́kọ̀ọ́, confirm, proudly Yorùbá, ọmọ ọkọ ni mí. Yorùbá ni mí, bàbá wọ́n kọ́ mi mo kẹ́kọ̀ọ́, confirm, proudly Yorùbá, ọmọ ọkọ ni mí. Yorùbá, èdè abínibí mi ni, èdè tó dùn, ó ń tọ́ni sọ́nà. Ìwúrí ńlá ló jẹ́ fún mi pé mo jọmọ Yorùbá.